lini wala tastakbiri. Ìwọ ìyàwó nù. Aya arusu wasbiri. Hadiya nabiyyi fahtadi. Minan nushuri istanqidhi. Lini wala tastakbiri. Ìwọ ìyàwó máa gbọ́ mi Lini wala tastakbiri. Bẹ́ẹ̀yàn bá délé ọkọ ẹni èèyàn máa rọ̀ ní o. Gbogbo skúṣì tí ń bẹ lórí rẹ tó Ọlọ́run gbé bọ̀ tọ́mọ̀ sọ pé oníwèrè lórí o, òun ya wèrè gan o, sọ́rí gbogbo yẹn, gbogbo òpò tó lè wù kọ́ dìmú lè bàbá rẹ, kódà kó jẹ́ pé wọ́n lọ ń kọ̀ntúrò wọn bẹ̀ tẹ́lẹ̀. Tó wáyé pé ní ipò ńlá lọ dìmú bẹ̀ tó wáwò yí pé ní lọ́dẹ̀ bàbá rẹ síbí lé bàbá rẹ ni ọ̀ní gbogbo tó bá wù ọ lọ lè ṣe tó bá ti ń délé ọkọ ẹnu ọ̀nà ọkọ rẹ tètè rà kó gbogbo ẹ̀ dá gbogbo ẹ̀ nù ọba ti wá délé ọkọ kọ wá rọ̀. Lini wala tastakbiri. Wala tastakbiri gbogbo tí ń jẹ́ gírímọ́kà pé post báyìí ni mo wà, position báyìí ni mo wà, level báyìí ni mo wà, kódà kí level rẹ ojú tọkọ lọ lẹ́nu iṣẹ́, kí post rẹ ojú tọkọ lẹ́nu iṣẹ́, má ṣe gbéraga, má ṣe sí iye pàrẹ rẹ̀ ńlẹ̀ ọkọ ẹni ọ̀gá ẹni ni ọkọ rẹ̀ ọ̀gá rẹ̀ ni gbogbo ipò yòówù tó lè kọ wà lẹ́nu iṣẹ́ ẹ bá àjọ wà ń bí iṣẹ́ kan náà kó yẹ pé ránkì tiẹ̀ ju tiẹ̀ lọ àbí level tiẹ̀ ju tiẹ̀ lọ kí wọ́n wà ní level 16 kọ́kọ́ wà ní level 14 àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo bó ti lè wù kó jẹ́ ọ gbọ́dọ̀ dán wò kọ́ máa wá ṣègbéraga sí ọ gbọ́dọ̀ dán wò aya arusu wasbiri. Hadiya nabiyyi fahtadi. Sùúrù náà dọwọ́ rẹ kó ṣe sùúrù ó máa ṣe sùúrù fún ó máa ṣe sùúrù fọ́kọ rẹ gan o tán bá lọ ọgọ náà nìyẹn o sọpọ̀ ọgọ tó bá jẹ́ pọ́kọ rẹ lọ ń ṣe sùúrù fún ọgọ náà ní o má jẹ́ wọ́n lé ọkọ o obìnrin ìgbọ́njú lé ọkọ o obìnrin ọ̀sẹ̀ wá gbọ́njú tó bá ti lè gbọ́njú ọ̀ lè pẹ́ ńlé ọkọ ẹni tó gbọ́njú èyí pẹ́ ńlé ọkọ ẹni tó tí ò lè ṣe sùúrù èyí pẹ́ ńlé ọkọ ó ṣe sùúrù ní ó wà á mọ kódà ìdí tó yẹ kó ti sọ̀rọ̀ ọ̀ ní sọ̀rọ̀ fọ̀rọ̀ lẹ̀ fáwọn ọmọ rẹ kí wọ́n sọ ń ṣe sùúrù ilé ọkọ yẹn jẹ́ ológun gbébẹ̀ dáadáa kó wá jẹ́ káwọn ọmọ rẹ náà kí wọ́n lè ní fọkànbalẹ̀